Idris yọ̀ǹda ara rẹ̀ fún EFCC, ó ní gbájúẹ̀ lòun. Bí ẹni tó ń wo fíìmù àgbéléwò làwọn òṣìṣẹ́ àjọ EFCC ń wo ọkùnrin kan nígbà tó wọnú ọ́fíìsì wọn tó wà ní ìpínlẹ̀ Gombe lọ́jọ́ Monday tó kọjá. Alukoro àjọ náà, Délé Oyèwálé, ṣàlàyé pé ọmọkùnrin náà tó pe ara rẹ̀ ní Idris Adamu wọnú ọ́fíìsì wọn láago 1 ọ̀sán. Ó sì sọ pé òun béèrè adelé alákòóso agbègbè náà, DC Saad Hanafi Saad. Ó ní ṣe lòun fẹ́ jẹ́wọ́ àwọn ìwà búburú tí òun ti hù sẹ́yìn. Nígbà tó dẹnu ọ́fíìsì dàrẹ́kítọ̀, ó ní òun fẹ́ jẹ́wọ́, òun sì fẹ́ ronúpìwàdà kúrò nínú àwọn ìwà àtijọ́. Ó ní òun ti gba owó tó tó mílíọ̀nù 9 náírà lọ́wọ́ onírúurú èèyàn pẹ̀lú ìlérí pé òun yóò bá wọn wá iṣẹ́ ìjọba àpapọ̀ tí òun sì mọ̀ pé irọ́ ni. Lẹ́yìn èyí ni alákòóso náà dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ó sì fà lé àwọn tó wà ní ẹ̀ka ìwádìí lọ́wọ́.